ó mà ṣe o. Bẹ́ẹ̀ ni Iyabo Oko gbajúgbajà òṣèré tíátà náà ti jáde láyé o lọ́wọ́ ìrọ̀lẹ́ àná lásìkò tí àwọn mùsùlùmí káàkiri àgbà ń ṣe ayẹyẹ ọdún iléyá ní obìnrin ní tíátà yìí arábìnrin Sídíkàtù Iyabo Oko àpótí ajé Sisi Màmá àwọn orúkọ oríṣiríṣi tí obìnrin tíátà yẹn máa ń jẹ́ nìyẹn nínú eré. Bẹ́ẹ̀ ló gbajúmọ̀ dáadáa láwùjọ àwọn òṣèré tíátà Yorùbá àti lọ́rọ̀ gbogbo àwọn tó fẹ́ràn fíìmù òun sinimá Yorùbá. Ọdún 1960 gan ni wọ́n sọ pé wọ́n bí Iyabo Oko sílùú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ṣe díẹ̀ tí àìsàn ti ń da ìyá yìí láàmú o. Bẹ́ẹ̀ ni kìnìún bá a fà á gidigidi lọ́dún tó kọjá gan ni ọkọ náà mọ ìyá yìí jáde o tó ní màmá òun ní àìsàn rọpárọsẹ̀. Wọ́n ní kìnìún ló da owó lẹ̀. Bẹ́ẹ̀ làwọn ẹbí àwọn arábẹ̀rẹ̀ sí sáságbà súlà káàkiri láti tọ́jú gbajúmọ̀ òṣèré tíátà yìí ṣùgbọ́n tí kìnìún dé mọ́lẹ̀ gidi gan o. Tẹ́ ò bá gbàgbé nínú ìrìn àjò òun náà ni ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ ti kéde pé ìyá yìí ti jáde láyé o nígbà díẹ̀ sẹ́yìn. Bẹ́ẹ̀ làwọn èèyàn banújẹ́ gidigidi o tí wọ́n ṣèdárò obìnrin yìí ṣùgbọ́n níbi tí ẹlẹ́kùn ti ń sunkún náà ni ọmọ yìí tún ti jáde o tó ní ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ mọ́. Iyabo Oko kò kú mọ́ o màmá ti jí padà ó ti ń bára ayé ṣe lọ. Látìgbà náà ni àwọn èèyàn kò ti gbúrò àpótí ajé mọ́ o níṣe ni àwọn ọmọ ìyá yìí gbé màmá wọn sí kọ̀rọ̀ tí wọ́n ra ń tọ́jú ìyá wọn lọ. ṣá o Folúkẹ́ Dáramọ́lá òṣèrébìnrin ní tíátà tóun náà jẹ́ gbajúmọ̀ dáadáa ti kéde ikú òṣèré ńlá yìí. Ó ní ikú ti pa Iyabo Oko ti sáré gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra. Ọmọbìnrin yìí tó ń ṣe sójà arábìnrin Bísí Aisha náà ti jẹ́rìí pé lóòótọ́ ni màmá òun kò sí mọ́ o. Àpótí ajé Sisi Màmá kò bára ayé ṣe mọ́ o. Ó ti lọ kìá mọ̀ níbi tí kálukú padà sí tó bá pẹ́ tó bá yá ju gbogbo ẹ̀ lọ. Ó tẹlifíṣàn yìí gbọ́ ni pé ní gbogbo àìsàn tí àìsàn fi ń bá a fínra lára àwọn òṣèré tíátà tó dìde sí náà ni Folúkẹ́ Dáramọ́lá ń ṣe o. Iyabo Ojo Bọ́lájí Amúsàn ẹni tí ṣe ààrẹ ẹgbẹ́ wọn Mercy Aigbe Bíọ́dún Ọ̀kẹ́owó àtàwọn míì tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ nídìí eré orí ìtàgé. Bí ètò ìsìnkú ìyá yìí yóò ṣe lọ́rùn ní ọmọ wá sí etí ìgbọ̀yìn láìpẹ́. Iyabo Oko ó dìgbà. Orúkọ mi ò tí ì yí padà Àkànbí Sunny the Great náà lórúkọ mi ẹni tó fọlọ́dúnmọ́ rẹ̀ ṣe bàbá Jésù Kristi ni mo fi ṣọ̀nkú ẹ̀mí mímọ́ ni mo fi ṣe gàrántọ̀ ayé mi. Wá gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wo Alore TV gbọ́ mi lẹ́nu méjì méjì lọ́lọ́run dá gbogbo nǹkan ó dá àárọ̀ ó dá ọ̀sán ó dá ọkùnrin ó dá obìnrin ó dá òkè ó dá ilẹ̀ ó dá òkùnkùn ó wá dá ìmọ́lẹ̀ ọjọ́ ló dá sọ́run o ìgbà ló dá sáyé iṣẹ́ wá rí tó dá sáyé fáwọn ènìyàn yẹn ó wá pín sí mẹ́ta lọ́gbọ̀gba ó pè kan nígbà àárọ̀ ìgbà ọ̀sán àti ìgbà alẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àti gbogbo ẹ̀yin tẹ́ ń láìkẹ́ tẹ́ ń bá mi share yẹn ìgbà àárọ̀ yín ìgbà ọ̀sán yín ìgbà alẹ́ yín lórí Alore TV Wòmí Kazeem Aláròyé pẹ́ ìgbà yín àárọ̀ àtọ̀sán yín kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ìgbà wọn ò ní bàjẹ́. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó ẹ máa wò ó.